tó bá padà wò mí mo kí wa ní kí ọlá yìí kí jẹ ìkí ẹyẹ kí tó lóko jùlọ nílẹ̀ káàárọ̀ àjíire mo ṣe làbọrọ ẹ làbọyẹ ẹ làbọ ṣiṣẹ. Mo rí tọ́píìkì yìí ni lórí Facebook, ṣé àrọ̀ ni èdè ni, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ wípé olóyè ti padà sí ilé Fáráò tó wù dàgbà. Nọ́mbà 1, nǹkan tí mo fẹ́ ká mọ̀ ni pé tó bá jẹ́ ẹ̀yin ni Sunday Igboho, tó bá jẹ́ ọmọ ìyá yín ni Sunday Igboho, láti bí ọdún 5 tí federal government fẹ́ pa olóyè, federal government wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀. Mi mọ orísìí tí kinní ìtúnṣe ń ṣe bákan báyìí. Federal government ti Nàìjíríà ẹjọ́ ṣe ń gbọ́ mi, wọ́n fẹ́ gba ẹ̀mí Sunday Igboho. Orí kó Sunday Igboho yọ bí pọ́n ti ń flag show yìí. Orí ó kó Sunday Igboho yọ láti bí ọdún 5. Sunday Igboho ò ní access sílé ẹ̀, kò ní access sí kò gbogbo ẹni tó ti ń náwó, tó ti ń jẹun, tó ti wà òkè, tó ti wà lókè lórí ọwọ́ ẹ̀, gbogbo business ẹ̀ collapse. Bàbá Tinubu ó dẹ̀ ran olóyè Sunday Igboho lọ́wọ́ láti lè padà sí Nàìjíríà pẹ̀lú help gbogbo àwọn bàbá ọba wa. Yorùbá nation tá la fẹ́ gbà, tá a bá bá wọn ṣe politics Nàìjíríà a lè gbà á. Òótọ́ ni pé a la fẹ́ okay tá a bá la fẹ́ ṣe regional government, ṣé à ní dìbò, ṣé tá a bá fẹ́ ṣe, ṣé à ní dìbò? Yorùbá nation yẹn náà tá a sọ pé a fẹ́ ṣe yẹn, ṣé à ní dìbò ni? Ìgbà tí ní kí ló ń ṣẹlẹ̀ ní ẹṣẹ́ ẹ̀yin tẹ̀ ń bá mi ṣe ò love tó rántí fẹ́ máa flag show yìí ní ìgbà tí à ń ṣe Yorùbá nation yẹn tí wọ́n fẹ́ gba Èkó, tí àwa kan sọ pé a ní láti support gọ́vnà tó wà lÉkòó ń sìn ipe kí wọ́n má lè gba Èkó, pé táwọn Ìgbò bá ti gba Èkó pé ìran káàárọ̀ àjíire pé ó ti tán fún wa nìyẹn. Àwọn kan pè wá pé wọ́n ní agbàbọ̀dè nínú Yorùbá nation gbà yẹn, àbí wọ́n sọ pé agbàbọ̀dè torí pé wọ́n sọ pé everybody shun election. Àwa dẹ̀ jáde a pé àwọn èèyàn wa pé kán lọ dìbò fún Tinubu. Ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká gbé sídìí ẹlòmíì. Nàìjíríà torí pé number 1 àti wò Yorùbá nation ò tí ì lè bọ́ sí. Tí a bá dẹ̀ decide pé ní South West pé a dìbò, àwọn èèyàn kí lẹ sọ, ṣe báwọn Ìgbò wọ́n á dìbò, wọ́n á dẹ̀ gbé position yẹn fẹ́ni tó wù wọ́n. So ó bẹ́tà ká sì dìbò kí àwọn ọmọ wa sì wà ń bẹ̀ títí a máa fi gba nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ ìjọba. Tá a dẹ̀ mọ̀ pé lọ́jọ́ kan a sì máa rí nation wa gbà. A máa gbà á. But wọ́n ní pé kò ń ṣe nǹkan girigiri. Yes, ó ní òkun òkì wó ruru ká wàá ruru. So kí là ń gbìyànjú láti sọ ni pé tó bá jẹ́ pé ńgbà yẹn àwa yẹn gbogbo àwa tá support bàbá Tinubu gbà yẹn tí àwọn èèyàn pè wá ní oníbọ̀dè pé a gbàbọ̀dè, ẹ jọ̀ọ́ tí bàbá Tinubu bò bá sí ńbẹ̀, ṣé àwọn ọba wa lè ní ṣé wọ́n lè fi èdè wa bẹ bàbá Tinubu fún olóyè tí bàbá Tinubu tó máa fi fún olóyè ní àṣẹ láti lè wọlé? So kí là ń try láti sọ ni pé Yorùbá nation tẹ́lẹ̀ fẹ́ gbà tí ẹ bá kárí àwọn tó lẹ́nu nílẹ̀ káàárọ̀ àjíire tẹ́ bá kárí wọn along, ṣé ẹ ló pẹ́ lè rí gbà ni? Mo máa ń sọ kinní yìí lójoojúmọ́ gbà tá ń ṣe agitation. Tá a bá kárí gbogbo wọn along, a kàn máa pariwo bí ajá lójoojúmọ́ ni, kò sí nǹkan kan tá a máa rí gbà. Ẹ mọ̀ kan bájá máa ń back, ajá kàn máa back, ó kàn back náà ni, kò sí nǹkan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde. So fún yín láti wá máa sọ pé Sunday Igboho ti padà di ọmọ Fáráò, èèyàn burúkú lẹ jẹ́ lọ́dọ̀ ti tèmi o. Yes, ipe ó ti wá dọmọ Fáráò, ó ti ṣe ìyẹn ò bí pé bóyá kò fẹ́ kí ilẹ̀ òun kó dòmìnira, but yet àwọn tó bá máa ràn yín lọ́wọ́ ẹ lè tì wọ́n sẹ́yìn, ẹ̀yin ò dẹ̀ kí ń fojú olóore gúngi. So ṣé ń sìn tí bàbá Tinubu àti àwọn àgbààgbà tí wọ́n ń lọ press bàbá Tinubu pé kí bàbá Tinubu pé kán fún olóyè láàyè láti padà sílé, ṣé kí Sunday Igboho dé náà kó wá gbógun ti kó tún wá
kó má gbọ́ràn sí àwọn tó ràn lọ́wọ́ lẹ́nu, àbí kí ni gbogbo yín sọ lẹ́nu rádaràda, kí lẹ ń sọ lẹ́nu rádaràda. Sí ní shoe, when you are not in the shoe of somebody, that's why you judge people. You are not in his shoe, and he is himself, he knows what he went through. Wọ́n ní orí ló kọ́mọ yọ. Wọ́n ní orí ló kọ́mọ yọ. Orí ló kó ọmọ yọ. Ṣé náà ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa. Ṣé a lè rí Yorùbá nation gbà lọ́la? Ẹ lè rí gbà lọ́la ni. Constitution Nàìjíríà wọ́n ṣe ń ṣe constitution amendment ni. Pẹ̀lú constitution tó wà Nàìjíríà, àbá àpariwo dọ̀túnla, kò sí nǹkan kan tó máa tibẹ̀ jáde. Ó wà lára nǹkan tí kan nínú wa, lady kan ló kọ́kọ́ pè mí gbà yẹn pé ẹ kàn ń pariwo ni. Tó bá ṣe constitution amendment, please price from 180. Yes, but Buhari ti bà nǹkan jẹ́ kí Tinubu tó débẹ̀. Nǹkan tí gbogbo yín ò mọ̀ nìyẹn. Tí èèyàn bá ti ní egbò ti wà lẹ́sẹ̀ èèyàn, ẹnìyẹn lẹ plaster mọ́, egbò yẹn ti kẹ̀. Nígbà tán wá ṣí egbò yẹn, tán wá ṣí ojú egbò yẹn síta, ìgbà tán ṣí ojú egbò yẹn síta, gbogbo yín ṣẹ̀ṣẹ̀ ń rí. Ṣùgbọ́n ẹni tégbò wà lẹ́sẹ̀ tó lẹ plaster mọ́ ńkọ́? Buhari ti balẹ̀ jẹ́ gan kí Tinubu tó dé. Buhari ti balẹ̀ jẹ́, ó ti balẹ̀ jẹ́ gidi gan. Ó ti ba ilẹ̀ jẹ́ kí Tinubu tó dé. Ó ti balẹ̀ jẹ́ kí Tinubu tó dé. Ẹni tó bá dẹ̀ dá nǹkan lẹ̀, kì í ṣòun ló máa forí fa, ẹni tó bá padà lẹ́yìn ẹ̀ ló máa forí kó. Àtìgbà táwọn ti ní ṣé bí Nàìjíríà iná bí wá sí, mo rántí orin kan tí bàbá Òjó Adé kan gbà yẹn. Ta ló lè gbà wá tí Jésù kó bá wà wá? Ta ló lè kó wa yọ nídẹ̀yìn Ọlọ́run? Ó tọ́jọ́ mẹ́ta tí a ti gbòmìnira lórílẹ̀‐èdè yìí, òmìnira lọ́wọ́ òyìnbó ní àgbà, ṣùgbọ́n ó ṣe o, a kò tí ì gbòmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n ní ṣé ológun ló lè ṣe, irọ́ gidi là ń pa, òṣèlú ló lè ṣe, akọ̀hún tanra wa ni, kí lènìyàn lè ṣe nídẹ̀yìn Ọlọ́run? Nàìjíríà ẹ gbọ́, àfi tá a bá padà sọ́dọ̀ Ọlọ́run olóòlù tiwa lára. Mo kàn fi sọ̀rọ̀ torí hardship tó ń ṣẹlẹ̀ nígbà yẹn ni bàbá yẹn fi kọ orin yẹn. Ọlọ́run kankan ò ní sọ̀kalẹ̀ láti wá bá wa tún Nàìjíríà ṣe. Dóòsà àwọn nǹkan tá a inherit nínú religion nìyẹn. Àwa la máa túlù ara wa ṣe. Ọlọ́run ò ní ever wá sọ̀kalẹ̀ wá láti ibi kankan kó wá lóun wá tún Nàìjíríà ṣe. Àwa la máa tún ṣe. Tó bá dẹ̀ sọ pé ẹ̀ṣẹ̀ ni, ẹ̀ṣẹ̀ gan tí wọ́n ń ṣe Nàìjíríà, ẹ̀ṣẹ̀ tó ń ṣe nílùú òyìnbó, wọn ò ṣe ààfù ẹ̀ ní Nàìjíríà. So ṣùgbọ́n wọ́n fi ọpọlọ wọn fi ń túlù wọn ṣe. So ìyẹn bẹ́ẹ̀, ẹ jẹ́ṣu ẹ kinní kan, ẹ rọra jẹ́ṣu, sáàpù ti gbówó lórí o. Kí ló wá ta ló kọrin yẹn gbà yẹn? Kọ̀líńtì Àyìnlá. Tẹ bá dẹ̀ ń sọ̀rọ̀ hardship, tí bá sọ fún yín pé ìlú òyìnbó gan tún ti worst gan ju Nàìjíríà lọ ńkọ́? Mo yín sọ fún yàn kan lánàá pé ẹni tó bá ń gba 2,000 pounds nílùú òyìnbó, ẹni tó ń gba 1 million naira Nàìjíríà, ayé ẹ̀ bẹ́tà ju ẹni tó ń gba 2,000 pounds nílùú òyìnbó. Bẹ́ẹ̀ ni. Tó bá ń gba 2,000 pounds ní London tá a wà yìí, ní London o ò lè gba 2 bedroom flat. Yàrá kan ní London sìn, bí ibi tó bá ti rí tó cheap ló máa rí ní 800, 1,000 pounds. So ẹni tó bá wá ń gba 2,000 pounds tó sọ pé òun fẹ́ gbé ní studio flat, èèyàn kan ṣe sọ fún mi lánàá pé studio flat ti di 1,650. Á lo bus pass. Ẹni yẹn sọ fún mi pé train kìíní òun ó ní 210 pounds ní lóṣù. Zone 2 to 4 yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi nígbà kan rí was 80 pounds, 24 pounds, 96 pounds. Now ó ń san over. So kí ni mo try láti sọ ni pé kò síbi tí nǹkan ò ti hard. Ìlú òyìnbó gan ó hard. Nǹkan tó kàn fi yàtọ̀ ni pé àwọn ti ṣe mọ̀ pé tí hardship bá dé, tí wọ́dàṣì bá dé, àwọn ìlú kan wà tó yẹ pé bí wọ́n ṣe ti ṣe system wọn tó ti rí yẹn, òun ló ní òfin jẹ́ káṣírí fi bò díẹ̀.
but system Nàìjíríà kò gbádùn tẹ́lẹ̀, òun ló fà á. So téèyàn bá ń gba £2,000 nílùú òyìnbó báyìí, ẹni tó ń gba 1 million Nàìjíríà, ó bẹ́tà ẹ̀. Mo analyse ẹ̀ fún yín sìn, tó bá gba train card tó jẹun, owó yẹn á tún jẹ gbèsè kí oṣù tó parí, torí pé àwọn tó wà nílé á tún béèrè owó. O ò lè dájú. Àwọn èèyàn kan wà nílé tó jẹ́ pé steady you have to give them something nínú owó tó gbà yẹn ni o. So tí ẹnìyẹn ò bá ní credit card, báwo ló ṣe fẹ́ survive? Báwo ló ṣe fẹ́ survive? So àwa máa jẹ gbèsè, gbèsè yẹn ló máa fi support àwọn tó wà nílé. Ẹ máa sọ pé aráàlú òyìnbó aráàlú, but you don't know the secret. So nǹkan náà wọ́n nílùú òyìnbó. Nǹkan tó ń tà ní 80p nígbà kan rí, tẹ bá máa rà á sìn bí £5. Ìgbà míì tẹ bá dé store, tó má ti kó kinní yẹn kúrò lẹ̀, wọ́n fẹ́ fi owó kún ni. Wọ́n fẹ́ fi owó kún ni. So ẹ ní rí, ṣe nígbà tó máa padà dé báyìí, wọ́n á ti gbówó lé. Búrẹ́dì tó jẹ́ pé 80p ní tẹ́lẹ̀, ẹ rà bí £2 plus báyìí. So everywhere ní nǹkan tí wọ́n, tẹ bá rò pé bóyá Nàìjíríà nìkan tí wọ́n, kò ń ṣe Nàìjíríà nìkan tí wọ́n o, nǹkan wọ́n all over the world ni. The same thing náà àwọn tó wà l'Amẹ́ríkà náà, táwa bí bá ń sọ̀rọ̀, àwọn tó wà ní US náà máa sọ pé bó ṣe rí lọ́dọ̀ wọn nìyẹn. So tẹ bá ń sọ pé Tinubu náà ló tún mú kí nǹkan wọ́n ní UK. Tinubu kọ́ ló mú kí nǹkan wọ́n ní UK. But ọ̀rọ̀ Nàìjíríà náà sọ pé abúkẹ́ ẹrù ẹ wọ́. Ẹ lè má láìkọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí. Bàbá Ọbásanjọ́, wọ́n ti gbé ọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì Nàìjíríà débì kan. Tó bá jẹ́ pé bí Ọbásanjọ́ ṣe ń to ẹ̀kọ́nọ́mì yẹn lọ, continuity yẹn ni Goodluck Jonathan náà tẹ̀lé, káwọn náà máa ṣe lọ bẹ́ẹ̀. Nígbà tó Ọbásanjọ́ sọ, ta ni gbogbo alámùgbà yẹn ṣe wọ́n pé the first 4 years Ọbásanjọ́ yẹn ó tough. Ọbásanjọ́ sọ pé ó máa tough. A fẹ́ fi face economy, ká lè stabilize economy. So ìgbà tó Ọbásanjọ́ wá stabilize economy, torí àwọn èèyàn ò mọ nǹkan, economy dẹ̀ ní bedrock o nation. Tí Goodluck dá gbogbo ẹ̀rú, Buhari náà dé, Buhari dá gbogbo ẹ̀rú. Ẹ wá expect miracle látọ̀dọ̀ Tinubu within kinní tí gbogbo nǹkan tó ti dàrú. Gbogbo nǹkan wọ́n ti dá gbogbo ẹ̀rú. Ilé, ẹ lè fi ọjọ́ kan wó ilé, kò sí bí ilé yẹn ṣe tóbi tó ń sìn, bó ṣe ga tó, wọ́n lè fi katapila kan fi wó lọ́jọ́ kan. Ẹjọ́ ṣán lè kọ́lé yẹn padà lọ́jọ́ kan ni. Wọ́n lè fi katapila, wọ́n lè fi wó ilé ní ọjọ́ kan. Ṣé wọ́n lè fi katapila, ṣé wọ́n lè padà ilé tí wọ́n kọ́ lọ́jọ́ tó wó lọ́jọ́ kan yẹn? Ẹ mọ iye years tó máa take tán máa fi padà kọ́lé yẹn. Pẹ̀lú àwọn òyìnbó gan tán láwọn ní technology, tán ní gbogbo ẹ̀. Ìmíì ó máa ń tọ́dún 5 kan tó lè kọ́ padà. Ìmíì ó máa ń tó ọdún 5 kan tó lè kọ́ àwọn ilé wọ̀nyẹn padà. Ká tó wá sọ Nàìjíríà ti wà o. So ẹ̀yin tẹ́ ẹ̀ ń condemn Sunday Igboho, tẹ́ bá wà ní shoe Sunday Igboho, ẹ béèrè lọ́wọ́ ara yín pé báwo lẹ ṣe máa ṣe tó bá jẹ́ yín ni. Kán ti léèyàn kúrò nílùú ẹ̀ kó má lè wọ̀lú ẹ̀ mọ́. So ẹ wá ní tó bá dé kó wá di rebellion child sí àwọn bàbá tó ràn án lọ́wọ́ láti padà wá. Ìyẹn míì pé kò believe nínú òmìnira wọn. Ṣé ìgbà táwa sọ pé ńgbà yẹn ta sọ pé a fẹ́ kí Èkó, a fẹ́ kó bọ́ sọ́wọ́ àwọn Ìgbò, táwọn Ìgbò sọ pé wọ́n fẹ́ gbèkó lọ́wọ́ wa. Ṣé ìyẹn míì pa àgbàgbọ́ nínú òmìnira ọmọ káàárọ̀ àjíire mọ́ ni? Ìyẹn míì pé àgbàgbọ́, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ preserve ilẹ̀ yín. Mo máa ń sọ kinní kan fún wa lénìí. Ìlọrin yẹn ó yẹ kó jẹ́ example fún wa ni. Ìlọrin, ẹ fi Ìlọrin ṣe example. Àwọn èèyàn wá ń lọrin lénìí, gbogbo Fúlàní Ìlọrin èdè yín ni wọ́n ń sọ, but ṣẹ́yìn lẹ́ ń rúlù bẹ̀. Ẹ mọ̀ kan tó ń pè ní leadership, tọ́ bá hijack leadership àti rí gbà padà, ẹ mọ̀ kó máa ń le. Ṣẹ́yìn ò mọ̀ kó máa ń le.
that's why ọ̀nà kan ṣoṣo tí àwa tàdé sì fi lè preserve leadership wa nílẹ̀ káàárọ̀ àjíire ó ní ká lọ dìbò. Ìgbà bàbá Awólọ́wọ̀ báyìí àwọn bó tiẹ̀ jẹ́ pé wọ́n sọ pé èpè ń ja pé èpè kan náà ṣẹ́fà kò sépè tó ja Awólọ́wọ̀ reason ni pé bàbá Awólọ́wọ̀ fúnra ẹ̀ ní táìmù tiwọn. Ní ayé bàbá Awólọ́wọ̀ ṣé mọ̀ pé gbogbo South West Awólọ́wọ̀ náà dìbò fún but they don't care but Awólọ́wọ̀ ṣáàlà àbí Awólọ́wọ̀ la dìbò fún Awólọ́wọ̀ ni. Second term òun náà ṣe dìbò fún Ọbásanjọ́. First one ta ni gbogbo wọn dìbò fún Olúfàlàyé. Second term náà ṣe meeting pé ọmọ yín ni president gbogbo ẹ̀yin Yorùbá ẹ support ọmọ yín. First term Olúfàlàyé ni gbogbo wọn ẹ̀yin Olúfàlàyé ni gbogbo Yorùbá tò sí. Ní ìgbà Awólọ́wọ̀ gbogbo South West Awólọ́wọ̀ clear ẹ̀ ó dẹ̀ fún gbogbo South West ní free education ó fún wa ní gbogbo policy tó dáa nígbà náà. Nǹkan tẹ́ fi lè tẹ́ bá jẹ́ káwọn kan brainwash yín nǹkan tẹ́ fi lè gba tẹ́ fi lè rí ìlú yín tẹ́ fi lè títí ẹ fi gba ẹlẹ́fẹ́ gba òmìnira tẹ́ ẹ bá dìbò ẹ lè rómìnira gbà. Ṣé táwọn àjèjì bá ti gbà lu yín lọ́wọ́ yín gbogbo àwọn Fúlàní tó wà ń lu yín sí tí wọn kì í ṣe ojúlówó ọmọ káàárọ̀ àjíire mọ́ táwọn náà bá gbà kó tí ìbò tán bá ti di gọ́vnà lórí yín lórí ní South West ayé yín bàjẹ́ nìyẹn. Mo kí yín jàre olùkọ́ àgbà mo kí yín Israel ọmọ ológo mo kí yín ọmọ ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ má bínú pé mo ìjọ tí bá ń sọ̀rọ̀ mo lè má ṣe kìíní. Tẹ́ ẹ bá ti dìbò ní South West táwọn ọmọ Fúlàní bá ti ń gbàpò tí àwọn ará Mali àwọn ará Sudan tí gbogbo wọn bá ti bẹ̀rẹ̀ sí ń gbàpò tí tẹ̀yin ọmọ onílẹ̀ tẹ́ ẹ dìbò fún ara yín tẹ́ ẹ jẹ́ kára yín máa wà níbẹ̀ ẹ ti ta South West nìyẹn. Tó bá yá àwọn ló máa wá dethrone wọ́n wá àwọn ọmọ Mali náà wá sọdọba ẹ mọ̀ pé gómìnà lágbára wọ́n á báyé yín jẹ́ agbára kan ṣoṣo tẹ́ ṣì ní ní election tẹ́ máa fi save ìlú yín kó tó di pé òmìnira á dé ó dẹ̀ pé àwọn kan tún ti ń flag bẹ́ẹ̀ ni agbára kan ṣoṣo tẹ́ ní nìyẹn. Agbára kan ṣoṣo tẹ́ ní nìyẹn má yẹ kẹ́nì kankan brainwash yín má yẹ kẹ́nì kankan brainwash yín òótọ́ tó wà níbẹ̀ nìyẹn gbogbo ilẹ̀ mọ̀ pé mo dá ẹ̀hà Yorùbá nation ní mí ṣùgbọ́n agbára kan ṣoṣo tẹ́ ní nìyẹn. Mo ń sọ fún yọ̀ọ̀kan Yorùbá nation ló jẹ́ pé orí wa gbogbo bẹ̀rẹ̀ sí ń pé kò ṣe gbogbo àwọn táwọn sọ èdè yìí lọmọ onílùú o. Àwọn àjèjì táwọn bàbá yín fún ní naturalization wọ́n ń gbé láàrin yín wọn ò dẹ̀ lè láìkì yín láéláé. Bẹ́ẹ̀ ni envy tó ti wà lára àwọn bàbá wọn láyé àtijọ́ yẹn náà ló wà lára wọn. Àwọn àjèjì yẹn náà àwọn náà da Ọ̀yọ́ rú débi tó Ọ̀yọ́ délé nìyí. Àwọn náà da Ọ̀yọ́ rú àwọn náà bà dynasty Aláàfin jẹ́ àwọn ló kó bá Aláàfin ò tí mọ àwọn tó bá tiẹ̀ jẹ́ mo máa ṣe fídíò Aláàfin àwọn náà bà yé àwọn náà bà gbogbo progress Ọ̀yọ́ àwọn ló bà jẹ́ lénìí. Ẹ lọ ka history Ọ̀yọ́ 14th century tán láwọn ará Mali dé àtìgbà náà láyé Ọ̀yọ́ ti bàjẹ́. Àwọn ló collapse Ọ̀yọ́ àwọn ló gbàbọ̀dè fọ́yọ́ àwọn ló sọ Ọ̀yọ́ di tenant from empire to tenant tá a bá ń sunkún ká máa ríran. Gbogbo èmù wọn dẹ̀ ni pé kán gba gbogbo ilẹ̀ tó rájagun gbalẹ̀ ni wọ́n. Àwa ni ká jẹ́ kó rí wa pé ẹ wo ẹ jẹ́ ká lo wisdom ẹ má jẹ́ ká fi sentiment sí nǹkan ká face reality. Wàá béèrè lọ́wọ́ ara ẹ pé tó bá jẹ́ pé mi mo wà ní school Sunday Igboho tán ti rán mi pẹ̀lú Nigerian government ṣé ẹ fẹ́ kán pa Sunday Igboho ni ẹ fẹ́ pa nínú struggle yẹn màlúù ìyá ẹ kú sí abẹ́ ti gbàgbé bóyá ká ló wà Naija bóyá mọ̀mọ́ ẹ ò ní kú abẹ́ ti gbàgbé pé nínú struggle yẹn nìyá ẹ kú sí ṣá ṣé ti gbàgbé ni pé nínú struggle yẹn nìyá Sunday Igboho kú sí abẹ́ ti gbàgbé. Èèyàn tún gbọ́dọ̀ lùsù ẹ̀gbọ́n wọn pa mọ́lé
wọ́n pa ọ̀rẹ́ Àdìgún àbí kí ni orúkọ ọ̀gbẹ́ni yẹn náà. Ẹ̀ẹ́dẹ̀ ní làákàyè. Báwo lẹ ṣe wá ń rò, báwo lẹ ṣe wá ń ṣe, báwo lẹ ṣe wá ń ẹ ṣẹ̀ṣẹ̀ wá ní ó ti wá lọ lé Fáráò. Ó ga ọ Ọlọ́run. Kò dáa. Ẹ jẹ́ ká fira wa, wọ́n ní ká tó dọ́mọ yẹ lóró, ẹ jẹ́ ká kọ́ fi rora ẹni. Kọ́kọ́ fi ọ̀bẹ gúnra ẹ pé tó bá jẹ́ ẹ̀gbọ́n ẹ, tó bá jẹ́ ọmọ ìyá ẹ ní Sunday Igboho. Tó bá dé tí president tó ṣẹ̀ṣẹ̀ forgive ẹ̀ ní kó wá bẹ̀rẹ̀ kó wá wá advice ẹ̀ pé wọ́n lọ́mọ wá wá advice ẹ̀ pé kó tún bẹ̀rẹ̀ nǹkan tó jẹ́ pé bá tiẹ̀ pariwo ń sìn kò tí ì lè work, kì í ṣe pé system Nàìjíríà ò fàyè gbà á. Wọ́n gbọ́dọ̀ change constitution, wọn ò dẹ̀ tí change ẹ̀. So kí lẹ wá ń pariwo fún? Bóyá torí owó táwọn kan dẹ̀ ń rí, torí àwọn yẹn lè máa bínú. Ṣé wọn pé gbà yẹn àwọn kan kó kinní sílẹ̀, wọ́n láwọn kan kọ́lé, èmi ò bá wọn kọ́lé o. Wọ́n láwọn kan kò sí nǹkan tí wọn ò fi ṣe lórí Yorùbá nation. So àwọn yẹn ó lè máa dùn wọ́n. Okay, Àdògán, yes, Àdògán. Òkú Àdògán ṣe mọ̀ pé wọ́n ti release ẹ̀ dì sí àti òkú Àfà. Wọ́n ti release òkú wọn. Wọ́n ti release òkú. Wọ́n tún dáná sunlé ẹ̀. Ẹ wo, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká wà considerate. Ẹ jẹ́ ká wà considerate. Ẹ jẹ́ ká máa gbé nǹkan sí reality. Yorùbá nation ta láàrún. Tó bá yẹ pé ń sìn pé regional government wọ́n sì ń ṣe tún constitution Nàìjíríà ṣe fún wa ni. Wọ́n fẹ́ tún constitution Nàìjíríà, wọn ò dẹ̀ tí ì rí ṣe. Wọn ò tí ì rí ṣe kán decentralize government yẹn. Tó bá decentralize ẹ̀ yẹn ni a lè wá sọ pé kíní, but lọ́wọ́ dára ká pariwo dé ọ̀túnla. Èèyàn kan wà mo bá jà lórí Yorùbá nation fọ́dún 3. Mo ní ó quit nígbà yẹn. But later ni mo ṣẹ̀ wá ńgbà tó wá, ó sọ fún mi kọ́ tí mo ń sọ yìí náà ló ń bá mi sọ bọ̀ kò wọ etí mi. Mi ì ta sí mọ́ nígbà yẹn. But later a ò pé kò sí inú Yorùbá nation náà ta sọ pa wa náà ṣe là ń bára wa jà káàkiri. Ààrẹ àṣe. I don't know what you mean. Who started the fight or who win? Which fight? Nigeria constitution. Ṣé àwọn ẹ máa dúró àwọn èèyàn wa tí wọ́n ti ẹ̀ pa gan lórí pé à ń jàjàgbara? Do you know how many of our people that have lost their life? Yàtọ̀ sí àwọn tí ọ̀dẹ̀ tí ìyá onídìrí tó mislead torí akọ́ṣọ́ àwọn ìyàwó yẹn ò gbọ́ ni. A sọ fún wọn pé kọ́ má lọ declare anything, wọn ò gbọ́. Àwọn youth wa ìyá onídìrí náà ló kọ́sẹ̀ tán ní kán lọ máa ṣe rally. Okay, ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Ẹ wo eléyìí tó tún padà ṣe tán kàn ṣe peaceful rally. Tán ní ìyàwó kan nínú wọn wà ní Èkìtì. Nígbà yẹn tán ló lóyún, tán pa wọ́n, táwọn ọlọ́pàá lọ pa wọ́n. Nígbà yẹn. Eléyìí tá dẹ̀ wá ń sìn ojú máa wà lára Ìgbòho bàjẹ́. Tó bá ṣe ẹni nànà àwọn máa gbé ni. Ṣẹ́yìn ò mọ̀ pé ẹ̀dẹ́ ni bó ṣe wọlé. Ta ló wá fẹ́ plead fún? Ẹ wo ẹ jẹ́ ká torí Ọlọ́run ẹ jẹ́ ká wà. Ọmọlé ṣàṣeun sí Kanu, he stand on his word. He stand on his word. O ò lè máa compare Kanu àti Sunday Igboho because nǹkan tán torí gbé Kanu kì í ṣe torí pé Kanu ń ṣe agitation. Kanu ní kí wọ́n jó gbogbo nǹkan lẹ́kọ̀ọ́ àbí ojú ẹ̀ fọ́ o rí gbogbo fídíò yẹn gbà yẹn ni. Ẹ dáná sun ilé, ẹ dáná sun ilé, ẹ dáná sun ilé, ẹ dáná sun ilé, ẹ dáná sun ilé. Kò ń ṣe torí
kò kì í ṣe nítorí wípé Kánú sọ pé kò ṣe torí pé Kánú sọ pé òun fẹ́ kí Ìgbò lọ náà torí lọ gbé Kánú torí violent tí Kánú fi kún ni nínú ìlú tó lọ́ba tó níjòyè Kánú kó àwọn ọmọ Ìgbò jọ wọ́n yìnbọn ó lóun train àwọn sójà Ìgbò kò sí ìlú tán ti ń ṣe kò sí ìlú tán ti ń ṣe mo mọ̀ pé rọ́ lòun pa o kì í ṣe ọmọ káàárọ̀ àjíire o kàn ṣèǹjẹ orúkọ ẹ̀ ni kò sí ìlú tán ti ń ṣe àwọn nǹkan tán torí gbé Kánú nìyẹn torí Kánú gan ló jẹ́ kán lọ àtáàkì Sunday Igboho tó wáyé pé Sunday Igboho ń ṣe tiẹ̀ ní kò hàn ní dọ̀dọ̀ ẹ̀ yes bí ká Sunday Igboho kàn ṣe ń ṣe ti tiẹ̀ tó bá yẹ pé bó kàn ṣe ń ṣe yẹn ni tí ò sọ pé òun darapọ̀ mọ́ páńpẹ́ àti àwọn Yorùbá sọ pé àwọn fẹ́ bá àwọn Kánú ṣe ń gbà yẹn wọn ò ní mi ò dẹ̀rù pé olóyè àti Kánú gan ríra rí ju pé kán bóyá wọ́n jọ ń sọ̀rọ̀ lórí fóònù àbí kínní tí ìbá ṣe pé àwọn Yorùbá nation láwọn pé ìbò wọn ò ní dèdè ọ̀dọ̀ Sunday Igboho wo àwọn orí nǹkan tó ṣe táwọn Ìgbò tán kò bọ̀ tó ń march tó ń yìnbọn tí Kánú sọ pé káàrin tó bá ń ṣiṣẹ́ ní sójà kó fi kán resign kó máa fún wọn ní 2 months salary advance kán wá join Biafra force wọn ò dẹ̀ tí gbòmìnira kò sí nation tó bá ti ṣe tó ń ti ní mú ẹ fún treason tòlódà ipa àkì máa ń ronú Nàìjíríà àmọ́ pé Nàìjíríà lófin náà ó kàn yẹ pé wọn ń tẹ̀ lófin ni but Nàìjíríà lófin kò sí country tó máa ti ṣerú ẹ̀ you can't do it in any country. I don't care. Orúkọ ẹ lè máa ta anybody can claim any name on social media. Even as I am talking now, I can change my name to Chinedu Oyinye. Mo lè bẹ̀rẹ̀ sí máa jẹ́ Obiageri Chinedu. Tí bá ń jẹ bẹ́ẹ̀ lórí Facebook, ṣé yẹn mí ìporúkọ mi? Orí, ó tún defend Kanu pé na live. Fídíò tí gbogbo wa rí tó wà online. Àwọn Ìgbò nìyẹn. Àwọn Ìgbò nìyẹn. Ìgbò nìyẹn. Chinedu ṣé mi ò lè change orúkọ mi ẹni orúkọ mo lè lẹ̀ wọ́n lè lọ máa jẹ́ lórí social media náà ibi social media ni màá dẹ̀ máa comment àwọn ẹlẹ́wọ̀n sọ pé ọmọ Ìgbò ló ń sọ̀rọ̀ ibi tẹ́ ẹ tún bá jẹ́ dé ẹ tún lọ wá picture èèyàn kan ẹlòmíì lè lọ mú picture ìyá arúgbó ó dàbí àwọn kan àṣọfẹ́ scam mi ni àṣọfẹ́ scam mi ló wá ṣàtẹ́sí mi pé ìyá òmìnira ọmọ Odùduwà àwọn like bí mo ṣe ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ àṣà bí mo ṣe ń ṣe ipe kémi mú account number mi wá àwọn fẹ́ fún mi lówó àwọn fẹ́ ràn mí lọ́wọ́ àwọn fẹ́ ṣe èmi kẹ̀rí mo wà sensitive gan mi kàn lè fún yàn láka number because mi ò mọ oróyàn tó jẹ́ bóyá account number yẹn bóyá ẹ máa lọ fi scam mi àbẹ máa fi fraud mi ni mo ní bí mo ṣe wà yìí pé mi ò nídìí pé anybody tó bá fẹ́ support mi pé mo ní bí charity kinní kan tí mo ní tí mo charity number kan tí mo ti forúkọ mi ṣe tó yẹ pé ẹni owó tó bá ti wọnú àkáǹtì yẹn ó máa lọ sọ́dọ̀ àwọn charity yẹn so ní UK so mo á ní pé tó bá lè fi owó sí charity yẹn kó kàn send ẹ kó fún mi ní receipt so tó bá ti fi owó sí charity yẹn kó lo link yẹn kó send owó yẹn sí charity yẹn pé ó ti wà okay pé because that is anybody want to pé mo ṣe ṣàlàyé so àwọn nínú kinní kan òun gbọ́dọ̀ ó kàn yá mo bá lọ pé ẹni tó tiẹ̀ ń bá mi ṣá picture àgbàlagbà ló lò ó jẹ́ kí n tiẹ̀ lọ wo page ẹ̀ ibi tó wá gọ̀ sí ni pé kò tí ì change àwọn ní pé ṣé wọn pé àáfàá lẹni tó ń bá mi chat ṣé wọn pé àáfàá lẹni tó ń bá mi chat ṣé wọn pé àáfàá lẹni tó ń bá mi chat àwa náà ti face oríṣiríṣi temptation mi ò kàn láìkí máa wá sórí social media wá sọ experience mi so tó bá jẹ́ pé èèyàn desperate nípa owó ṣe mọ̀ pé èèyàn ṣe máa kóra ẹ̀ sí wàhálà nìyẹn ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ o that was like 4-5 years ago so
àbí o ẹ ṣe ọkù Yomi Ọláwálé ṣé lóòótọ́ ni ṣé kó fún wa ní fídíò bíi tí Ìgbòho ti sọ pé kán lọ jólè kán jólè BRT ti ṣe Kánú ní kán jólè kó kọ̀ sí 3.4 billion tí wọ́n dẹ̀ dáná sun píṣọ ẹ̀ wà o. archive tó wà lẹ́kọ̀ọ́ tó máa ń kó gbogbo dọ́kúmẹ́ǹtì sí Kánú ní kán dáná sun gbogbo dọ́kúmẹ́ǹtì Nàìjíríà Kánú ní kán dáná sun. so o ò lè máa fi Kánú wé Sunday Igboho nǹkan táwọn méjèèjì gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun ṣe nǹkan kan náà làwọn méjèèjì gbé dání ó yàtọ̀ síra. ẹ wo àsìkò ti lọ ní láti ṣe lot ẹ ṣé ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi ó dàbọ̀ ẹ bá wa share.